síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Atorilaye, àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́, dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlé Ìlọrin, sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé. Báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o, kò dúró sójú kan oṣù. Òfúfura, ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ntẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gbàbẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan, àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Atorilaye o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lúgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù, bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gèdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o, tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Tó bá lọ síwájú. Ọmọ Ṣaléwá, báwo lè ṣe jẹ́ kí àìsàn wọ màmá lára tó yẹn? Mo gbọ́ Bílọ́lá, mi ò mọ nǹkan kan, mo kàn ọkọ̀ ránṣẹ́ pé mi náà mo dé ibẹ̀ mo bá wọn sọ́run sílẹ̀, mi tẹ̀ kó tó yẹn rárá. Ọ̀dà Túnjí, táwọn ọmọ Ṣaléwá ò bá tiẹ̀ wá sí nílé, èwo ni ti yín táìsàn fi wá wọ màmá lára tó yẹn? Dókítà, bẹ́ẹ̀ là ń bi ni, ṣẹ́rí mi bẹ́ẹ̀ ṣe ń wò mí mi ò gbélé. In fact, ibi tí mo ti wà gan-an ti kọ́ mi pé kí n máa bọ̀ wá o pé màmá sick o. Mo dẹ̀ sáré bọ̀ mi mọ́, kí lá máa ṣe sí báyìí dókítà? Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ṣé rí ìgbà tí mo test màmá láàárọ̀ yìí mo discover pé inú màmá ti ń wú lẹ́gbẹ̀ẹ́ kan. Yé, mo dára. A dẹ̀ ní láti ṣe operation. Ọkìnì. Operation fún màmá kò dẹ̀ gbọ́dọ̀ ju èní lọ. And a ní ìdòwò ọ̀rọ̀ owó ló kù báyìí o 50,000 naira. 50 kíni? 1,000 naira. Mo dára. Ojú kú ni màmá wà o. Dókítà, ẹ jọ̀ọ́, inú màmá ti wú. Tẹ́bẹ̀dẹ̀ tètè orí sí kan ó lè yọrí sí. Dókítà má sọ yẹn lọ.
kí ló máa ṣe sí báyìí because owó tẹ́ ẹ sọ yẹn sẹ́yìn 50,000 naira ẹ ti sáré láti máa rí 50,000 naira 50,000 nítorí ẹ gbé ní 14 naira tí mo ní lọ́wọ́ ló gbé mi débi báyìí kí ló máa ṣe báyìí. ọdún tó sọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀ àti bá mi jí láàárọ̀ ẹ̀ fúnra ẹ̀kọ́ fàájà ṣó mo ṣe dúró ìkóso ọ̀kan lọ́wọ́ mi ògùn rè. sista mi ẹ̀dẹ̀ tó ń sọ̀rọ̀ ògùn ẹ̀ ń sọ̀rọ̀ ògùn sẹ́yìn ọ̀rọ̀ owó wà lẹ́ ń sọ̀rọ̀ ògùn èmi mọ̀ pé bóyá ó le tó báyìí náà èmi ló gbé bóyá bẹ́ẹ̀ tẹ̀ ṣe wá sí hospital o pé bóyá ẹ̀ ti kàn bẹ́ẹ̀ kàn ti sanwó kí ni kò wá kí màmá pé ẹ pẹ̀lẹ́ máa o kí n lè tó padà síbi tẹ́mísẹ́ tèmi àwọn sọ̀rọ̀ owó ń sẹ́yìn sọ̀rọ̀ ògùn ẹ wo sista dáadáa kẹwàá bóyá àwọn ọ̀rẹ́ kan tẹ mọ̀ tàbí ní àdúgbò kẹwàá owó wa o. ojú kú ni màmá wà ẹ lọ wọ́wọ́ yẹn wá within 30 minutes mo fẹ́ lọ attend sáwọn patient. àǹtí mi mo dẹ̀ tún wo kinní kan o. kíni. báwo bóyá kàtì lọ bá olórí ẹbí bóyá wọ́n tẹ̀ lè fún wa ní bóyá lè rówó yẹn gbà. o lè ṣọ́ọ̀pù lórí máa ràn wá lọ́wọ́. of course àbí kò lè burúburú kó máa pè nìkan mọ́ ni tábà tẹ̀ ló bá wọn bóyá wọn náà tẹ̀ lè máa fún wa ní assistant kan láti máa ní rówó yẹn sùn. jẹ́ ká tí ọ̀dọ̀ nǹkan lọ ń gbà ẹ̀ bóyá jẹ́ àlọ́. Atorilaye o Atorilaye. n fẹ́ pè wá sí àkíyèsí kan àwọn orin tuntun tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ ní ọjọ́ mẹ́ta yìí mi ò fẹ́ kí a lọ fọ́kọ̀ tó bá dé patí lọ́la. ọlọ́gbọ́n ni ayọ̀ sọ jáde lẹ́nu yìí o torí ẹni tí ọlọ́run bá fẹ́ bá lọ́mọ èèyàn ń fẹ́ o èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ ká máa disappoint àwọn fans wa. Ajadi má ni mo gba ọ̀rọ̀ mẹ́lẹ́nu torí àìsí bẹ́ẹ̀ ni àìbá wọn dá sí mo kàn fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan ẹ mọ̀ pé ó yẹ ká máa fakọ́ síjó wa ṣá. wíwá kọ wo. àbíjà rẹ ṣe bí ọ̀nà ló ń kọ́ aníjó kò dẹ̀ sí irú ijó tó kọ́ àtà àlejò. ó tó bá ti yá kan kò ń pẹ́ tó ṣe rí ó mọ̀ pé ìwọ ló máa kọ́kọ́ ń gbé orin táwọn onílù tán bá ti kọ́kọ́ lùlù a kàn máa fọ́n triangle báyìí èmi lè wà ní mo lè wà ní ẹ̀gbọ́n mo lè wà níwájú understand so ìwọlé kó wà lápá ọ̀tún tí ẹ̀ mọ wà lápá kejì ojú understand so tẹ́lẹ̀ bá ti bá fi wà báyìí tèmi ó dà ìpìlẹ̀ aláàlejò. ẹ jọ̀ọ́ àwọn ọ̀rẹ́ mẹ́ta musician band ni mo béèrè ń bíbá ẹ. àwọn náà ni ẹ ṣeun ẹ tún ṣe. èmi tẹ́ ń wò yìí ni màmá tí níbi tí mo ti bá yín pàdé láti ní Sùúrùlérè níbi tẹ́ ti wá ṣe nímì ọmọ ọ̀rẹ́ mi mo wà ń pàtí yẹn lọ́jọ́ yẹn mo rí yín mo rí pé pàfọ́ọ̀mù gan-an mo wá béèrè ọ̀rọ̀ yín lọ́wọ́ ọ̀rẹ́ mi pé ibo ló ti rí yín ó wá ṣàlàyé wípé ọ̀rẹ́ mẹ́ta ni pé bíbá ilẹ̀ wa ṣùgbọ́n bí mo ṣe ń wò yín lọ́jọ́ yẹn ṣeré gan-an ó dẹ̀ mú láìkí ẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo kàn rí nínú ọ̀rọ̀ yín lọ́jọ́ yẹn ni pé gbogbo nǹkan tẹ́ ẹ lò yẹn mo rí wípé ṣe lẹ lọ yá iṣẹ́ tiwa dẹ̀ nìyẹn wípé rú ẹ̀yin tó jẹ́ wípé ó kú díẹ̀ káàtó kẹ́ ẹ lólùrànlọ́wọ́ tí ó fà yín gòkè báyìí káwa gbé yín gòkè bẹ́ẹ̀ bá ní èdè irinṣẹ́ káwa ra gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ kára fún yín òun ni mo ṣe wá wípé kí n wá rí yín níbí yìí. mama tí àwa fi ń dá yín lójú wípé àní fi ojú olóore yín àní fi gúngi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí wa yìí àìsọmọ bẹ́ẹ̀ gbogbo ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fún wa ẹ ṣe fún wa àní disappoint yín. nǹkan tí mo kàn rò pa lè ṣe ni wípé a lè ráyè sọ̀rọ̀ púpọ̀ lẹ́nu mò ń lọ mítìn báyìí ní next week dẹ̀ rèé mi sí nílé mo fẹ́ travel mo fẹ́ lọ Dubai so tí n bá dé níjọ́ Saturday ó bá dijọ́ Sunday màá fún yín ní káàdì mi ẹni tó bá jó lórí yín á wá rí mi à lè jọ sọ̀rọ̀ bẹ́tà nípa gbogbo torí mi ní lè dúró nsìn à lè jọ sọ̀rọ̀ nítorí náà ẹ gbà kẹ́ ẹ fi trace mi kẹ́ ẹ fi wá bá mi tẹ́ ẹ bá wá dé àwa lè jọ sọ̀rọ̀ dáadáa à lè ráyè sọ̀rọ̀ ìdè wàá bá yín níbi tẹ́ ẹ ti ń ṣeré báyìí ṣé ń bá dẹ́ ẹ̀ náà yín lówó. àtẹ̀parí ìyáza nísìnyí náà ni. àmọ́ sá ẹ gbà ó jẹ́ kí fún yín
Màmá retí yín o. Ó dà ṣe bọ̀ ni. Ẹ máa yá sẹ́ o. ẹ ṣe mà. Hey! Ajaji. ṣé o pé ìyá yẹn sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ wọn ní kẹ́nìkan wá rí àwọn ilé. And àwọn ìyá tẹ́ ń wò yẹn àwọn ìyá olówó yẹn wọ́n máa ń gbọ́n gan-an. Àwọn question tí wọ́n máa béèrè lọ́wọ́ ẹni tó bá lọ sọ́dọ̀ wọn tí ò bá jẹ́ nìkan tó gbọ́n tó lọ́pọlọ tó mọ̀rọ̀ gbé kalẹ̀ àwọn question tó bá ń bí ẹni àákàn máa kálò lónìí so wọ́n wá rò pé bóyá a ṣe kó báyìí wájọ ni abẹ́ understand so èmi kàn á wò pé ká jẹ́ kí ẹni tó lọ́pọlọ nu wa tó mọ̀rọ̀ gbé kalẹ̀ kó lọ so mo wá wò pé irú ọ̀rọ̀ náà tiẹ̀ fẹ́ béèrè tí mi ní dáhùn àbí òye so mo wá wò pé jẹ́ kí n lọ náà àbí. dákẹ́ ẹnu ẹyin ká jẹ́ kí ìwọ lọ síbẹ̀ ẹ wà ẹ jẹ́ ká máa fi brain gbọ́rọ̀ yìí nígbà tí ìyá ọkọ mi sọ ni pé tó bá dijọ́ Sunday o kí olórí yín kó wá bá àwọn nílé o ok ṣé ìwọ lólórí wa ni àtẹ̀wádé di Sunday ní ẹ̀sìn ìyá wa ni pé ọ̀rẹ́ mẹ́ta musical band ẹ̀jọ̀ á fẹ́ ṣe jingle kan o màá dẹ̀ nídìí láti bá a kọrin o ẹjọ ẹ ṣáré tiẹ̀ bá a tura orin yẹn ò ná ká bó ṣe bóyá bá mu báwọn ṣe kọrin náà. ẹ ní sùúrù sẹ́mọ́n tó wà ń bẹ̀ ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ yìí gùn nítorí àní ká ṣe ni wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí n bá ní kí n lọ sọ́dọ̀ ìyá yìí tí n bá lọ dẹ̀ pé ìyá yìí yóò gbọ́ pé ẹnu tèmi dùn ìyá yìí yóò gbọ́ ẹnu tèmi ẹ jẹ́ kí mi lọ kó mọ́ di ọ̀rọ̀ àríyànjiyàn. ok mo ti gbọ́ ẹ jẹ́ ká ṣe báyìí tó fà tó yẹ pé ó sì di Sunday kásá tó lọ́dọ̀ yáyà bí tábà fi di Sunday Ọlọ́run àkọ́ àmọ́ ṣe náà. ibo ló fẹ́ fa níjókòó ni. bá a ṣe ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan ṣe rí tabasha ti fọ́ọ̀mù triangle yẹn rẹ́mu sọ fún yín tèmi bá ti jó lọ sábà ọ̀tún ẹ̀yẹ́ bí sọ pé apá òsì. Atorilaye o Atorilaye o tó bá lọ. ẹ pẹ̀lẹ́ ẹ kú àbọ̀ ẹ ṣe ìjọsìn ẹ̀dẹ̀kùn ni àwọn ọ̀rẹ́ yín kan èmi ni mo ní kẹ́ ẹ wá ìdí tí mo dẹ̀ fi ní kẹ́ ẹ wá ni wípé àwọn méjèèjì á nídìí láti jọ jókòó kájọ sọ̀rọ̀ torí pé tábà jọ sọ̀rọ̀ a lè ṣe ara wa mi dẹ̀ nífẹ̀ẹ́ ká ṣe ara wa bí mo ṣe wà irú yín àwọn tó bá ẹ̀sẹ̀ ń jáde sókè bíi tiyín òun ni mo ṣe tán láti gbé sókè gẹ́gẹ́ bíi sáà ṣùgbọ́n ìdí tí mo fi ní ká wá gan ni pé àwọn kan ti wà tí mo ti ṣerú ìrànlọ́wọ́ yẹn fún tó jẹ́ pé àlọ́ wọn la rí o àràbọ̀ mi dẹ̀ nífẹ̀ẹ́ kí tiyín rí bẹ́ẹ̀ so torí náà mo ṣe fẹ́ káwọn méjèèjì ká jọ ṣe mọ̀lẹ́ tá a bá jọ ṣe mọ̀lẹ́ gbogbo owó tí mo bá kó lé yín lórí èmi náà mọ̀ pé ẹ̀ ní dà mí. mama tí ṣẹ́rí ó kàn jẹ́ pé ẹ mọ èmi Àjàdí náà dáadáa ni o ṣẹ́rí gbogbo nǹkan tó á jẹ mọ́ kí wọ́n máa ṣe báyìí kò sínú ọ̀rọ̀ tèmi tó wáyé pé ti ìmùlẹ̀ náà lè yẹn insist lé lórí ṣebí kẹ́yìn má fi dà mí kébí náà má fi dà iná ni tó wáyé pé tìyẹn ni kò sí wàhálà mo ti ṣe tán nǹkan kí nǹkan tẹ bá dẹ̀bẹ̀ ká lò fún tìmùlẹ̀ yẹn náà kò sí wàhálà. tó bá lọ ṣe tán kò sí wàhálà. ní kí ló ṣe ẹ́ níbo ló ń lọ sófẹ́ ṣubú ni títí ayé ọba ní kinní lẹ́yìn kan sófẹ́ ṣubú ni kò sí tó burú nu gbogbo tí mo fẹ́ bẹ́ẹ̀ ṣe ṣé òṣèlú ẹ̀rí mi sún ní òsì ọ̀nì àní káà méjèèjì jọ wà kájọ máa wọlé wọ̀de kájọ máa fàyàlùyà ìyẹn lè mímọ́ o àbí ìmùlẹ̀wé ló rò pé màá bẹ́ẹ̀ ṣe màá gbé Kùránì sílẹ̀ màá gbé Bíbélì sílẹ̀ kájọ búra èṣù mi torí mò ń bọ̀ wọ́lú wa kò yá lógún ọdún o èmi ò ṣe yẹn mi ò sì lè mí sọ lóògùn débi tí màá gbé àdàkalẹ̀ pé ká láíláíláí ní tí mo fẹ́ sórí táwọn méjèèjì bá jọ wà tájọ fàyàkàyà tájọ wọlé tájọ ń jáde tó gbẹ́nu sí mi lẹ́nu tí mo gbẹ́nu sí ọ lẹ́nu kò ti tó ìyẹn gan-an lèmi fẹ́ ò lè dà mí èmi náà sì lè dà ọ́ ohun tẹ́mi fẹ́ nìyẹn. mama tí irú ìmùlẹ̀ yìí ò tí ì yé mi tó
tí mi ò bá dẹ̀ ní sí ìbọn ẹ̀ ń try láti sọ mi pé kémi àti yín kájọ máa ṣe báyìí. ojú bẹ́ẹ̀ lọ tí mo fẹ́ nìyẹn. yóò lè díẹ̀ o màmá tí torí màmá tí ẹ̀sìn náà ní kẹ́ ẹ wò mọ́ mi lára ẹ̀sìn ò fààyè gbà mí. ẹ̀sìn ò fààyè gbà ó sì fẹ́ ga ẹni tí ó bá ga ìkànnì òṣèlú méjèèjì ó mọ̀ pé gbogbo àwọn tó ń rí tán ń ga ló tán ń dàgbà tó jẹ́ pé gbogbo ayé ló ń gbọ́ kìkì wọn yẹn ó mọ nǹkan tí wọ́n ṣe ohun tó ń kálukú fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà so tíwọ náà bá fẹ́ déèyàn èmi ṣe tán láti gbé ọ sókè láti ràn ọ́ lọ́wọ́ gbogbo ohun tó bá fẹ́ mo ṣe tán láti ràn ọ́ lórí ṣùgbọ́n wọn náà wàá wá ṣe kí ni wàá ṣe tí mo fẹ́ fún mi láì jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tí mo lè ṣe sí ní tí ó dá èmi lójú tí mo nífẹ̀ẹ́ sí rẹ̀ mi ò lè ṣẹ̀ṣẹ̀ máa gbé kíní kalẹ̀ mi ò ní táwọn fún tí mo fẹ́ nìyẹn tó o bá ti ṣe tán pè mí àbí kó o wá bá mi tó bá dẹ̀ ti ṣe tán wò mí báyìí mo rẹ́dì láti ná last card lé ọ lórí tó ti yẹ mo rẹ́dì láti náwó fún ẹ kí mi tún ẹ ṣe kí n gbé ọ gòkè kó máa travel out bí ẹni tó ń lọ sọ́jà tó bá ti wá wù ọ́ wọ́n ló mọ̀ tó. màmá tí. torí how are you báwo ni owó tí mo ní kó lọ chẹ́ẹ̀kì lánàá èló ló wà bẹ́ẹ̀ 10 million okay a tún ti sẹ́ndì 2.5 kan lónìí o tó bá dọ̀la kó lọ chẹ́ẹ̀kì bẹ́ẹ̀ o gbogbo ohun tó bá wá jẹ́ kó sọ fún mi kó jẹ́ kí n mọ̀ jọ torí Ọlọ́run ó ṣe ọkọ mi ó ṣe o God bless you ó ṣe bàbá oríṣiríṣi àwọn ọmọ ìṣe wá rí bí iye sọ̀rọ̀ yìí pé màá kàn máa wéṣì owó mi sára sàn ni ó bẹ́ẹ̀ fún làbàtà ó yọ̀ bẹ̀tì sọ̀rọ̀ ìpò mi ló mú kú ni kò mọ̀ pé ṣe owó ṣòro ṣe kí ló wá nira nù kémi pẹ̀lú ẹ̀jọ̀ máa dà àbúrò pé mo fẹ́ bá yé jẹ kò tí ẹ̀jọ́ ó tí ẹ máa padà wá bí ó sì padà wá òun lọ́mọ tèmi ni pé kí n náwó sí lára ṣùgbọ́n àti ẹ máa ń fẹ́ òun náà gbọ́dọ̀ ṣe fún mi tí ò bá ti ṣe fún mi kó máa lọ òun náà fẹ́ mo fẹ́ kó disturb àwọn ẹgbẹ́ ẹ̀ ní kí n fà gòkè tó bá sì ti lóun. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. mo lọ sọ hospital mo kàn ní kí n bí àsọdọ̀ ẹ̀ ó ṣe kí ni akẹ́yìn ó ṣàkóso màmá akẹ́yìn màmá ẹ̀yìn màmá dá. má bínú wípé mi ti wà kẹ́ sórí iṣẹ́ àwa doctor sórí aláìsàn ní bíbá yìí patient ní bíbá yìí òun ló máa ń gba time wa even tó bá ní kó rest gan wà kàn déédéé gbọ́ kọ́ọ̀lù wípé bóyá accident kan ṣẹlẹ̀ níbì kan àbí nǹkan kan jọ̀ọ́ má bínú pé mi ti wà kẹ́ ṣùgbọ́n jọ̀ọ́ má bínú. And ṣáléwá mi nífẹ̀ẹ́ kó máa ronú nípa ti òkú màmá o torí wípé sórí gbogbo wa náà làwọn tí àsìkò ṣe rí ń sìn sórí ó lé níta ń bíbá yìí ó lé níbẹ̀ yẹn bó ṣe rí nìyẹn generally ni so tó bá ṣe àmàlà lórí tó bá dẹ̀ jẹ́ rice náà ni lórí gbé fún àwọn èèyàn wọ́n gbé fún wọn gbogbo èèyàn náà ló máa fi fẹ́ gbà torí gbogbo alamọ̀ tásìkò ṣe rí ń sìn má bínú pé mi ti wáyé ẹ̀ torí ó yẹ kó ní help tèmi náà máa ṣe fún ẹ but tí shop tí mo ṣe ṣí níbẹ̀ yẹn òun ló fà á torí mo ti rọjà tán kí n tó mọ̀ wípé òkú màmá pé kíákíá bẹ́yẹn ni má bínú pé mi ti wáyé títí ending ṣá èmi náà wárí ẹ dóò ẹ máa ti ṣe òkú yẹn bọ́ sẹ́yìn but mo máa wárí ẹ má wọrí mo dẹ̀ mọ̀ pọ̀ lọ́run á pèsè. Bílọ́lá ṣẹ́gun mo dúpẹ́ ọjọ́ ayọ̀ ló máa gbà. àmín. délé tí nǹkan ni pé Ọlọ́run ti ń bá ṣeré aláṣẹ̀rí ti ń bọ̀ ọmọ wọn máa sọ pé wọn rí owó pamọ́ sílé then Ọlọ́run kí wọ́n máa kú ó ti pèsè àwọn nǹkan tá a máa fi ṣòkú ẹ̀ àṣírí tí ń bò náà mo ti ra 2 bag of rice even gan Rukayat ní kí n rẹ ọkàn máa wọ pé kò ní í da pé káwọn kan kó jẹ́ má tó ṣá then mo ti book fún àpò ìlúbọ̀ kan náà then mo ti ní kó ra aṣù tó máa fi gúnyán so mo ti book fún ọtí náà both beer and soft drinks so táwọn bá dẹ̀ mú 4 drums of drinks dé ilé aṣọ ìbọ̀dẹ̀ alọ́ọ̀lẹ̀ wọn wọ́n tó wá fọ́nì jù bẹ́ẹ̀ ni pé sórí màálù tí wọ́n gan sórí màálù tí mo kàn fi ipò kan tóbi díẹ̀ nsìn ní ọgbà Fúlàní sin 75,000. 75 what? 75,000 naira. ṣé o ti pọ̀ jù ṣá. mo sọ wá tí ń wò pé ẹ̀ẹ̀kan kò sẹ̀ ẹni ẹ̀ẹ̀kan ìṣẹ̀ nílé tó náà o mọ̀ kò ní dá káwọn èèyàn tọ́fíìsì dé lálẹ́ kí wọ́n ní pé
wọn kò sẹ ẹran mọ́ o ṣe máa tọ́kẹ̀ ṣe máa dín ẹja fún wọn ó sound funny so wọ́n ní pé kán bá mi ṣe ní 1.5. bọ́ṣà léwá ṣówó yẹn ò ti ní pọ̀ jù. wọ́n ṣọ̀pù èèyàn lẹ́ẹ̀mejì kò sówó téèyàn lé tí mo lè ná lórí òkú màá mi o tí mo fi waste then tí ìbàtẹ́ ti ní kánìmì tí nínú owó ṣe màá kọ́ ni pé ó dáa o ẹ bá mi hẹ̀ bá mi o òun ṣe tí mo fẹ́ ṣe náà nìyẹn mo sáà pé ẹ̀wọ̀n kò ní da káwọn èèyàn dé kọ́kàn jẹun kán mu beer kán mu drinks kan máa lọ so wọ́n á ní pé àwọn guys náà ṣe ń kọrin sí táwọn èèyàn láìkí wọn yẹn kí ló rí kan náà ok àwọn ọ̀rẹ́ mẹ́ta musical band yẹn pé kán wá play. ọ̀rẹ́ mẹ́ta musical band bí báwo ó wá àwọn guys yẹn ti máa pọ̀ jù náà ṣó mọ̀ wípé wọ́n ti di star gbogbo gbòòrò ló ti mọ̀ wọn dúró ná ọmọ ṣàléwá ó ṣe jẹ́ ká pé bàbá tó play fún orin ìyá báràkà yẹn náà. ní pati àwọn wo. níbi pati màmá ẹ̀ náà. níbi tí lọ́n ṣòkú ìyá ṣàléwá àwọn kò possible náà wọn kò máa bá yàn ṣe ìnáwó gan so káwọn kan wà á dé o káwọn nípa àwọn tó fẹ́ play bí ìnáwó òkú ti àtẹ̀mí o àwọn gbé lérè ní tó pẹ́ mo ló kó àtòkù fẹ́ jó o rice wà ní orí iná rice wà ní fridge kókè wà lórí iná o ẹfẹ̀yìn tí bírèkì ẹ máa jẹ sí tó kò lè possible náà so àwọn ẹgbẹ́ lákọ̀ọ́ pé gẹ́gẹ́ kan tiẹ̀ dán ta lásán kò tiẹ̀ dán nílé no kò possible so àwọn ẹ̀ gangan mo tá tá ẹ̀ sọ pé staff fún ìnáwó ọ̀hún pé tán wá sí rí iv báyìí pé music supply by ọ̀rẹ́ mẹ́ta ìrọ̀ á tún yapa wá fọkànbalẹ̀ wà rí ìrọ̀jọ́ ìrọ̀ àbáyé. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mí ni kó má pẹ́ àwọn guys yìí ó bẹ́tà tó rán kọrin right but owó yẹn lèmi wò wípé ṣówó yẹn ò ti ní pọ̀ ju ibo ló ti máa ráwọn adúrú owó yìí millions of naira ló máa fi ń pa àwọn guys yìí. àtẹ̀yìn kábàlẹ̀ èèyàn dọ̀wọ́ èèyàn ṣòkú èèyàn lẹ́ẹ̀mejì anyway ń bolo ń lọ. mo kàn lọ sí hospital torí mo ní patient mo fẹ́. jẹ́ ká jọ máa lọ. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. Paru-paru ìsáàtọ̀ lẹ́nu ewúrẹ́ ayọ̀kítẹ́ ni ọ̀. Àjàdí wọn kò mo ti sọ fún ọ kò yé dáwàtà tó ń dáhùn kò yé dá fún mi mọ́ wọn kò yín fẹ́ bẹ̀ níyì wọn kò mo ti mọ́ sọ fájàdí òun náà sì mọ̀ yín fẹ́ bẹ̀. ó dáa kí ni nǹkan tó wà lẹ́nu tiẹ̀ náà. ó dáa sweet ni mo mú. ó dáa súùtì ló mú nínú súùtì tẹnu rẹ o èmi ò mú un bẹ o. sùmọ́ tó wà ń bẹ̀ mo ti fọyín nísìnyí ó yí tó ọjọ́ mẹ́ta. ilé fún sweet ẹnu mi mú. ó dáa àgọ́ ìbáwá kúrò ní ìjọ́ mẹ́ta kó wá di ọdún mẹ́ta ó gbọ́ èmi ò mú un súùtì ẹnu rẹ ọ̀gbẹ́ni bá ń. Àjàdí ó sì ẹ̀jẹ̀ rẹ̀ ń tó ní. ibi kò sí pé kí n jáde kí n ra nǹkan kí n múra tí n mọ́lú ó jẹ́rìí mi. máa tí ì fún un mo bá tiẹ̀ náà mọ lù ú ó sì mọ wòran ìmẹ̀ bọ̀dà kù. Àjàdí orí fóun bẹ́ẹ̀ ó ń tọ́ ó bá ti fi bọ̀bọ̀ ilé ẹ̀ kó filẹ̀ kó dààmú sí ìtìyẹn tán àbọ̀mọ̀ pé lè onìkan lè dààmú tán bẹ́ẹ̀ kó o jẹ́ omu tán ká wá wo orú àtakọ síra wa. ọ̀yà ni ẹ̀yàn mi ẹ má jà fi ọ̀pọ̀ pọ̀lọpọ̀lọ pé jù. ẹgbẹ́ náà ẹ̀yìn èèyàn mi mo fẹ́ pè wá sí àkíyèsí kan òde tí a lọ lánàá ìlú lówó tá a rí. Àjàdí jọ̀wọ́ pé iṣẹ́ ti ẹ̀yìn ẹ̀ yá ṣàkáǹtì. wẹ́wẹ́wẹ́ nígbà tí mo ṣáà sanwó bọ́ì tó lu gọ́gọ́ ẹ̀tàn lánàá mo ṣáà pé ilé ta lò náà ìwọ náà ló lọ yíyà nígbà tá a balance ẹ̀ tó ṣáà kù 105,000 naira but pẹ̀lú eléyìí tó wà nílẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣáà jẹ́ 970,000 naira. ètò àlọ́ tèmi sí ni. Ayọ̀ ṣé wọn pé wọ́n ló mọ̀ nípa instrument ìwọ ló ṣáà máa bá wa yá instrument ìwọ ló fi pé a lè ní lọ́wọ́ táwa náà lè fi ra tí wọ́n mọ̀ pé tẹ́nítẹ́ní náà. orí yẹn sọ ó mọ̀ àná tí mo wà ń lé so mo mú báyìí láti wèé so mo ṣàkáǹtì at least tá bá rí bí 1 million naira irinṣẹ́ wa yóò dúró. 1 million naira bọ̀dọ̀ ṣé ta bá rí owó yẹn pé lé ní báyìí ṣé a lè rí ní sẹ́yìn lò fún òde ta ní lọ́tùnla. why not àní sè tá bá rí 1 million naira gbàgbé ìdájá fi ń gbé egun. ok yẹ ká ṣe báyìí èmi o gẹ́gẹ́ bí Àjàdí èmi á fi 15,000 naira kún owó yẹn lápò ara tèmi. sọ́rí mi gẹ́gẹ́ bí ẹnìkan
èmi ló fi 10,000 naira yìí fi kún kó ṣarajọ. so ẹ wá sọ èmi di eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀ wẹ́ eléyìí tó pè é agbára Ọlọ́run á gbé. ìjọba balance báyìí wọ́n ti sanwó mo sanwó ilé ìsanwó ká gbà pé iléeṣẹ́ ti dúró báyìí. next thing pick up your microphone now máa fọ gbà kí ni ẹ̀mọ́ sí ní ẹ̀ tó máa ń lò kọ́ ẹ̀ bá bẹ̀rẹ̀ sí force out pé hello two wà ní two. Àjàdí mo jẹ́rìí ẹ̀ o jẹ́ fọ́kọ̀ mo jẹ́rìí ẹ̀ wọ́n á gbà níjọ́ yẹn. ọmọ sori wàhálà tí wọn fèsì lórí ká yá ní sẹ́yìn tó lọ́tọ̀ náà wà tó yá mi ò lè gé wà tó papọ̀ tán kò sí nǹkan kan kò ní sí. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Sí màmá. Adé. bí jẹ́ nínú owó rẹ̀ bí ò jẹ́ báwọn bú rẹ̀ ṣé ìbínú pé mo pẹ́. Ara o. ìdílé pọ̀ pẹ̀ láwọn tèmi dáàdì street ni ọwọ́ tí kò yẹn wọlé bàbá ní ọ̀rẹ́ to be continue lérèlé owó etí mo bá débi. kò ṣe ló mọ tó ṣe ègbé kan ló tọ́ lé mi àbùkù yẹn kàn mí mi ò tí ì rí bẹ́ẹ̀ látijọ́ tí mo ti ń bá wọn ṣiṣẹ́. ṣé o mọ àwọn ọ̀rẹ́ mẹ́ta mi ṣiṣẹ́ àbàǹdì yẹn. yes ojú ni wọ́n wọ̀nyí ṣàìmọ̀ lóko. bí mo máa ṣe gbé wọn sókè nìyẹn o tí mo náwó lé wọn lórí tí mo tó ṣe wọn tán tí mo wá pè é olórí wọn wípé kó wá kájọ sọ̀rọ̀ kájọ máa wọlé kájọ máa jáde ọ̀rẹ́ bó ṣe gbọmú fún mi nìyẹn ó wọ́ mi to the last wo ó tẹjú mi mọ́lẹ̀ o bí mo dẹ̀ ṣe wà mo rẹ́dì láti bẹ̀yẹ̀ ẹ̀jẹ̀ tó ló kéré sí mi púpọ̀ torí ẹ̀ mo ṣe gbéṣẹ́ fún ẹ tó bá dẹ̀ lè rí ṣe 250,000 ni màá fi lé ẹ lọ́wọ́ cash. mama 250k ó lọ pátí méjì tó bá máa rọ́wọ́ mi. mo ti wà. ìyá lè díẹ̀. ìbáwò nílẹ̀ ó ṣàmù mo ṣe fẹ́ nìyẹn. anyway tó bá yẹ pé tẹ ṣe fẹ́ nìyẹn kò sí problem. ó ṣe ìwọ náà dẹ̀ mọ̀ yìí pé òṣìṣẹ́ fẹ́ nìkan lẹ̀. mama ẹ kí mi máa lọ tèmi ẹ mọ̀ pé mi ò rárá dá dúró. bó ṣe bó máa dúró dèmi kájọ máa lọ ní ọ̀dà dúró jẹ́ kí n wówó ọ̀kadà fún ẹ ọ náà sọ wọn bẹ́ẹ̀. mama sì torí ẹ̀ mo ṣe gba ti lọ́jọ́kọ́jọ́. ẹ ṣé o ẹ rọ́wọ́ mi. mo dúpẹ́ o ẹ ṣé bá mi kílé o. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o Atorilaye o Atorilaye o. Ade mama. why not. Ade mama. why not. mo ní àgbàdo nǹkan bọ̀ in fact mo ti kọ́kọ́ rí báyìí mo kọ́ ti yó ná mo ti yó ná Ade mama ó dá mi lójú pé iṣẹ́ tẹ gbé wá fún wa yìí sì ti ń gbọ́ kò sí ẹ̀kẹ́ nìkan tó lè yẹ ó ní àwọn kan tí a fẹ́ bá ṣiṣẹ́ lọ́jọ́ mẹ́ta yìí wọ́n ti mú déètì ṣùgbọ́n ó dá mi lójú pé déètì tí ẹ ti mú sitting kí nìkan lè yẹ déètì tí ẹ mú déètì wa ti wù yín ẹ mú. ó ga o so tí yóò bá súnmọ́ yàn kò lè mọ́rùwà tó wà lọ́wọ́ ẹ̀. àbí. ó máa dá kí òní wá o ṣé bó ni mo dé sí ìbáyìí sí ó pọ́n mi lé ó yẹ mi sí ó tẹ́ mi sí rẹpẹtẹ ṣé mo gbére wá ni o wàá change date wàá ṣe kinní kan anyway mi ò gbére wá o mo kàn kọjá lọ ni mo ní kí n ṣe hi sí ẹ but ó ṣe pọ́n mi lé yìí ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ fún ẹ yìí ó gírí létí. obìnrin ló jẹ́ bẹ́ẹ̀. ṣé kò séyàn kankan àná nǹkan mú wálé. rédíò tí mo wá ń gbọ́ yẹn kọ́. pépà múnádé máa balẹ̀ nù ni pépà sẹ́ múnádé ni kò sí yẹn gbé nìkan nìyà rẹ. anyway ìwọ náà mọ̀ pààyè ìgbẹ́gẹ́ ìwọ lè dúró lásán so èmi ní bàbá kan tí mo rọra fẹ̀yìntì ọlọ́run dẹ̀ ń fún ṣe so
wọ́n lọ sọ́dọ̀ bàbá yẹn. Kéde pé tí wọ́n bá lọ sílé aláwọ̀ bẹ́ẹ̀ yẹn èrò máa pọ̀ ẹ máa kíù ni èmi wà lórí kíù àwọn kan ti wà nínú ilé gbogbo wọn gbọ́ òun ló máa ń to ẹ́ńjìnì o gàlégàlé ẹ̀gbọ́n tiẹ̀ ti pọ̀ jù ní band táwọn bá dẹ̀ ní káwọn lé àwọn èèyàn máa ń pé kí ló ṣe káwọn kúkú pa yẹn gan-an ló bẹ́ tà mí táwọn bá pa kò sí èèyàn tó máa béèrè lọ́wọ́ àwọn níbi ta ló lè jẹun ayọ̀ ló máa jẹ́ ayọ̀ ni kò dédé ilé tó wá bá fún mi jù náà rẹ̀ bàbá yẹn sọ pé ó fún wọn ní kinní kan ni tó bá ti rọra fi síbi bàtà ẹ báyìí tíṣẹ́ ti ṣe ní inú ẹ̀dá máa sòkùnkùn ju aró lọ o ó yà mí lẹ́nu. adé màmá ní yí àtàjàdí ẹ̀ṣẹ̀ onímọ̀ tó mọ̀ ṣe fáwọn. ó ṣe bó ṣe wà yìí o ó ní kó mọ bí wàá ṣe mójútọ́rọ̀ ara ẹ o ìgbọ́n tó máa wá bàbá yẹn ti fún wọn wá dẹ̀ wá wọ́n á fẹ́ wá lò ìwọ ní kó mọ bí wàá ṣe ọ̀rọ̀ ara ẹ. short adé màmá ẹ wò mo dúpẹ́ lọ́wọ́ yín n tó dánú ọ̀rọ̀ yín kò ní dìbànújẹ́ ẹ ṣé. anyway adé màmá ẹ máa máa lọ mo rí ẹnu. ẹ ṣé. ilé dànù bí wọ́n ṣe mọ iṣẹ́ àjàdí àti níyì tó bá jẹ́ pé ikú ló kàn mí kàn báyìí. pátí tí a fẹ́ ṣe ní ọ̀la yìí influence yẹn ni wọ́n ti wá ọgbọ́n tí wọ́n fi ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe mi ò ní lọ. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú àtúntò. kí ní sùn ṣe mi sanwó rẹ fún yín ni ẹ̀ka mi tẹ̀ ń tẹ́wọ́ mọ́kílẹ̀ ṣé ẹ ya wèrè sórí yín ti dàrú rí ni wọ́n ṣe kán kí wọ́n ṣe kán lẹ́yìn rí ni orí ẹ̀ ò ya wèrè àbí orí ẹ̀ ti dàrú ok mo ṣe mi sanwó rẹ fún yín àbí mo sanwó so ọ̀ tí mo gbà yí ọ̀fẹ́ lóru àbí àwọn oúnjẹ látàárọ̀ ṣé ọ̀fẹ́ ni àbí orí yín ti burú wọ́n sọ fún yín orí yín ti dàrú ẹ fi pẹ̀ smart àbí pẹ̀ lè play mi máa jọ yín lójú ó ti sùn máa jọ yín lójú ayé abalẹ̀ ẹ̀yin búkú jàtìjàtì yìí mo pè kán fún yín 2 o'clock ẹ̀rọ orin kan látàárọ̀ àwọn wọn lọ tó wọn dìde wọn lọ ilé àbí ẹ̀kọ́ ni fún chia ṣé orí dàrú ni. ọmọ ṣàlẹ́ wa kí ló ṣẹlẹ̀. bàbá lọ́wọ́ lórí burúkú eléyìí o mo sanwó eré fún wọn mo ní kọ́ ọ́ máa dáná àdé láti 12 wọ́n máa bẹ̀rẹ̀ eré ní 2 o'clock láì tún yàn àrùn nìkan á ṣe ẹlẹ́wọ̀n ẹlẹ́tù ẹlẹ́tìrì láwọn olórí burúkú àwọn fún gbé mi yìí tó ń pẹ́ sí lóbìnrin àbí ẹ̀kọ́ fi pé tẹ́bà ṣeré yẹn ọ̀hún ló máa mú yín sí o ẹ̀gbọ́n mi lọ bẹ́ẹ̀ àbí ẹ ṣe mistake. ẹgbẹ́ ẹ̀yin wèrè ẹgbẹ́ kí ló ṣe yín. ẹ má bínú kò sí nǹkan kan a ṣe ẹ̀lọ́tìrì náà irinṣẹ́ ni o kàn ṣiṣẹ́ níwọ̀n tó yẹ kó set instrument yẹn àárín bíbá yìí àdẹ̀dẹ̀ try work àwọn ìtàn kò tí ì work náà náà ṣeré. ẹ̀dẹ̀ ń jábọ̀ ibi lẹ fẹ́ jábọ̀ síná ṣe fẹ́ fọ́n ká ni. anyway kò ṣẹjọ́ yín ìwọ ni ṣá mo ti sọ fún ẹ àbí ṣé mi sọ fún ẹ ní ọmọ ṣàlẹ́ wa mo ti sọ fún ẹ pé àwọn wèrè yìí àwọn pípù yìí wọn kàn máa gbowó ẹ lásán wọn ò ní ṣeré fún ẹ bóyá máa ń ṣe nìyẹn. ẹ wá ṣé wọn kó bá yín ni ẹ tẹ́ kọrin ẹ rí nọ́mbà ẹ ò lọ nǹkan tó ṣe sórí yín dàrú ni. màá surprise ìyá sùn màá jọ yín lójú ó ti sùn sórí by the time I'm through with you ẹ gbàgbé orúkọ yín tó máa ń pè ọ̀rẹ́ mẹ́ta ní ọjọ́ nígbà tí n bá ṣetán pẹ̀lú yín wàhálà ẹ̀ máa sá lọ ní ẹ̀ ní dúró ọlọ́run gbọ́ ṣé mo ṣe ń lọ yìí police station ni mò ń lọ ó lanu ó yà gbòòrò ó tó lanu ní station ni mò ń lọ máa fi epo tí má ṣì ń jẹ orúkọ mi ọmọ ṣàlẹ́ wa ṣé ó ní gbogbo àtẹ́kọ́ tẹ̀tẹ̀ pé ní irinṣẹ́ yẹn fẹ́ pé àtọ́ kú ilé ọ̀tọ́ ló bí mi o pin ló kéré ju bíbà yìí ẹ̀ ní mo kúrò bíbà fẹ́ pé mo ṣì ń jẹ orúkọ mi ọmọ ṣàlẹ́ wa tẹ́bà sanwó mi báyìí times 2 máa jọ yín lójú ẹ̀yin olóbùkọ olófò yẹ ya wèrè ni ṣé àbá ọ̀fẹ́ ẹ bá mo gba ọ̀lì lọ́fẹ̀ẹ́ ni ṣé àbá táwọn yẹn ń jẹ yẹn ọ̀fẹ́ ló ń ro àbí sórí yín burú ẹ̀ṣẹ̀ náà ẹ̀ṣẹ̀ kọ́lé nílé yé yín ni. ẹ̀yin ìwà ọmọṣàlẹ́ wa wọ́n fẹ́ lọ àtẹ́yìn sáwọn fáǹdù wa ní pé láti Port Harcourt ṣe. n bá tẹ lọ mo lọ fún ṣẹ́rí pin tó kéré jù nínú gbẹ̀rù yín báyìí ẹ̀ mú kúrò bíbà tí má yìí ń jẹ orúkọ mi sí ẹ̀ mú kúrò ẹ̀yà kọ́ṣì dèrò olórí burúkú yìí ẹ̀yin gbèrè ọmọ àlejò àtijàtì yìí orí yín dàrú. ayọ̀ ló kó gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ lè bá wa báyìí sìn tá a dẹ̀ pé gbogbo aago ẹ̀ títí ò lọ ẹ̀yà àtúmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sóun náà báyìí. ọmọ àní choice o àpàlà sí ilé àlọ́ bẹ̀rẹ̀ sí lọ tán kí ni ẹ̀sẹ̀ mímọ̀ pa gbọ́ náà.
Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. Abalajọ náà wọ́n ti sọ náà mo dúpẹ́ fún lórí ẹlẹ́dàá mi tí ìjì lọ sí pàtí yẹn so ẹgbẹ́ wa wá sínú ilé mi látàdé òkú sí bàtà mi àlè Ọlọ́run kò ní fún yín ṣe ẹ wá jẹ́ sọ fún yín o ojú ẹ̀sìn ó ti ṣú báyìí definitely èmi láti rọ ni pàkúté ní ìṣẹ̀lẹ̀ àbẹ́kúté ìrùdí òbọ̀ báyìí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀fọ́bọ̀. adákẹ́gbẹ́ ẹ̀jẹ̀ àwẹ̀ àwọn ìgbà tẹ́lẹ̀ o gba pati àárín pati ok àpè gbogbo àgbẹ̀ yìí ti ògbé ọ̀kan náà àgọ́ ẹ̀ àtúwá débísì òtún àtọ́ pé pàkúté ní pé kí ni gbé lẹ́yìn náà. máa dá lóhùn àtètè mólé olè ẹ fẹ́ máa mú lóko. ṣé ìgbẹ́ ti ya wèrè ṣé obìnrin ni báyìí ṣe ni ó dà pé ìwé orí yẹn kò tí kú ṣé ẹ. kí ni problem bọ̀bọ̀ yìí. kí ló ní ìpẹ̀lú. àbó òun yẹn. àwọ̀ àwọn ti bà plan mi jẹ́. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o. Ajayi so ibi báyìí ló wà ó gbọ́ tí mo ti ń gbálẹ̀kùn for the past 5 minutes. adé màmá ẹ má bínú sí mi jàre ó rẹ̀ mí díẹ̀ ṣé gate wà yàn sí lẹ́nu rẹ̀ ó rẹ̀ mí díẹ̀ mo kò sáré relax níbi ìgbà báwo dẹ̀ ni. kò bá Abọ́lá. ẹni fẹ́ rí ẹni. ẹ jókòó ìbàjẹ́ kí n sáré get àga pọ̀ ẹ sì lè manage mi báyìí ń bọ̀. Báwo dẹni? ẹ máa pẹ̀lẹ́ àná. Pẹ̀lẹ́ àná ṣe ti gbọ́ ni. òkìkí yìí ti kàn káàkiri ìgboro ẹnu ti kùn yín jìnnà àwọn èèyàn ní àwọn ọ̀rẹ́ mẹ́ta musical band yẹn o àṣẹ 419 làwọn ọmọ yẹn àwọn ò ní gbórin fún wọn mọ́ ni ó dẹ̀ báwo lẹ́yìn náà ṣe wá ṣe tó fi rí bẹ́ẹ̀ yẹn. Adé màmá ẹ ṣáà mọ̀ pé a ṣe ra irinṣẹ́ tuntun kan adẹ̀lóde kan tó yẹ ká lò fún ní àná àyà tó dẹ̀ jẹ́ ẹnjìníà tó yẹ kó set irinṣẹ́ yẹn àrí lóde òun dẹ̀ ló gba ṣó yẹn àtúndé apò gbogbo aago ẹ̀ náà kò gbé kankan bẹ̀ the worst part nípa tiẹ̀ wá délé ẹ̀ láàrin ìrọ̀lẹ́ àná ẹ̀ náà ló bá ní pé àwọn pẹ́pẹ́sẹ̀ ọ̀ àwọn afẹ́ pa òun afẹ́ dá nǹkan sínú bàtàn ẹ lè imagine. ó sọ pé fẹ́ pa òun sọ bẹ́ẹ̀ pé fẹ́ bù nǹkan sínú bàtà òun ẹlẹ́dàá ìyá ọmọ yìí yóò máa padà lẹ́yìn ẹ̀ o tó tọ́ ni níyì ẹnì kẹta yín àbí níyì kọ́ sórí gbogbo bí wọ́n ṣe mú microphone lọ́wọ́ yẹn tó ń kọrin táwọn èèyàn yín ẹ lọ́tún tó ń yín ẹ lọ́sì ṣé mo pé gbogbo ògo iyì ẹ̀yẹ yẹn ìwọ náà ń gbé fún òun níyì kò jó òun ni sórí àtòrí ayọ̀ ló ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé mo pààyọ̀ lẹ́ ẹnjìníà
oní tóun bá kọ́kọ́ mú ayọ̀ tóun mú balẹ̀ òní ríyàn tó ẹ́ńjìn fún ẹ mọ́ ó tún wà pé ó tún lè wá yàn mí pé ìwọ gan-an tóun bá mú ẹ balẹ̀ òun á lè máa ráyè kọrin àwọn èèyàn náà dé máa gbá tóun. lẹ́yìn ní tó bá pa mí. ṣé màá máa parọ́ ni. àbí màmá ẹ gbọ́ kí ni mo ṣe ṣé ẹ̀ṣẹ̀ ni kọ́ ló ń fúnyàn ní ẹ̀bùn kéèyàn mú orin kọ ṣẹ̀ṣẹ̀ tún ni ní ìwà ní pé dandan òun fẹ́ pa ẹ̀mí báyìí ní ìsìn àbí inú ẹ̀dá máa jẹun. inú jìn ojú kànga lọ. mo yí fẹ́ pa mí. alátiṣe olúmọ́mọ́ ti ṣe ara ẹ o ó wá nǹkan sọ́rọ̀ ara ẹ o you have to be very careful because ọlọ́mọ àyẹ̀ká rí nǹkan tí ò dáa orí ẹ ná. ẹ ṣe gan ẹ ṣe. orí ẹ ná o. kò sí wàhálà ẹ ṣe gan. má sọ dìjà o. èmi làwọn méjì lépa ẹ̀dùn ṣé èèwọ̀ tó ní kọ́ lọ́n fún ẹ̀lẹ́bọ̀ àti mọ́ ọkùnrin ìjáfara léwu àti pé kàkà kéèkì ni ó sa kápò ẹ̀kùn oníkálukú ó sọ̀dẹ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àti pé ìtàkùn tó wá lérè òní wọ́dọ̀ tó ń tẹ̀rí náà jọ ń lọ níyì tí wàá tọrọ orú báyìí. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye. aṣáàkú ìnáwó ìjẹta nǹkan ayọ̀ báyìí náà la máa bára wa ṣe ọmọ adẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wọn. àmì o. ọmọ ṣàdé wa ṣùgbọ́n ó ṣe mí o ó ṣe mí. ṣé po onífọ̀n ní èèkánná tó yẹn ó yẹ gan o níjẹta yẹn ṣòrí àwọn fans wa ní Port Harcourt àwọn tí Abuja wò wọ́n gba ti ẹ̀gán ṣó tẹ̀lé àwọn tó kó sọ́wọ́ tó kó sọ́rùn yẹn ó ti yẹ jù but ó ṣe mí torí pò fọ̀nà èmi náà ọ̀rẹ́ fọ̀nà mi ò ọ̀rẹ́ ọmọ ṣàdéwà ó wàá mọ nǹkan wọ́n máa ń sọ kinní kan o wọ́n ló dáa kéèyàn tó tán láyé yìí o tí ìgbà wọn ṣe pé èèyàn lọ dúró lórí ẹ̀ṣà rẹ̀ tí pẹ̀lú nǹkan táwọn márùn-ún olórin yẹn táwọn bọ̀bọ̀ olórin yẹn tán ṣe ní ìjẹta yẹn tó bá wá jẹ́ wípé nǹkan téèyàn ṣe ni wípé èèyàn gbà ń bíbá yìí wípé tó bá yá tó bá jó lójú agbowó tán fún un máa fi sanwó gbèsè yẹn ó mọ̀ wípé fuck up ló máa jẹ́ ṣá disgrace gidi dẹ̀ ló máa jẹ́ gan so ó dáa kéèyàn dúró lórí ẹ̀ṣẹ̀ ààrẹ ọmọ ṣàléwá wò sórí ọmọ oníṣẹ̀ṣẹ̀ mi kò yẹ kí n pẹ́ débi iṣẹ́ even gan mo ní ẹni tó patient tó yẹ kí n attend sí ní 8 o'clock jẹ́ kí mi wá máa lọ́ntì. o ṣe o. ẹ lọ ẹ ra o ẹ káàsán. ẹ káàsán. só sì dáa báyìí ṣáàdì ìrìn àti yín ni láti jẹni tẹ́ ti dọ́dọ̀ mi tẹ́ wá ara nǹkan tó sì tí mo tún ń retí láti àná tẹ́lẹ̀ máa dọ́dọ̀ mi tí ì rí yín òun ló jẹ́ ń wá o ẹ dákun bá ń wọlé ẹ bá ń kó owó tèmi. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi yìí dókítà ni ó ń lọ síbi iṣẹ́ ẹ jókòó ẹni sáré sí. ẹ dákun wọn máa fi yún gbowó báǹkì ni ẹ wọlé bá ń kó owó mi ṣó ti yé yín àwọn mọ́là nísìn wọ́n ń lọ ìrìn ní ọ̀la nísìn sítórì wo ni máa sọ fún wọn mo bèrè lọ́wọ́ yín sítórì wo ni máa sọ fún wọn ẹ wọlé bá ń kó owó mi torí kì í ṣe àdín mi àti yín ni. ẹ má bínú mo ti ní àárọ̀ àná ni máa kó owó yẹn wá bọ́ nǹkan tó ṣẹlẹ̀ níta ni kí owó yẹn wà lé ẹ máa fún mi ní àsìkò díẹ̀ tí màá fi rówó yẹn ṣáájú. kí n fún yín lásìkò díẹ̀. ẹ jọ kí ló ṣẹlẹ̀ bí wàá yìí o kí ló ṣẹlẹ̀. yóò mọ̀ dáa fún yín o ṣé ẹ̀yin ò gbọ́ àbẹ́ ọ̀rẹ́ kan lẹ pera yín. èèyàn wá ra màálù lọ́wọ́ mi láti ìjẹrin ó ti wá rà láwìn kò sanwó tó ló mẹ́sàn-án kú yóò òun. Ṣaléwá ṣé lóòótọ́ ni. wo mo fi ọlọ́ba bẹ̀ ọ́ èmi ò fẹ́ wàhálà o Fúlàní ò fẹ́ wàhálà o wọlé bá ń kó owó mi àbí òye ọ bá ń kó owó tèmi torí wọn fi palẹ̀ kó tí ò bá le.
akílẹ̀ṣẹ́ tó ń gbó àdèmà ń sọ̀rọ̀ ojú pọ̀ ojú sẹ̀ ṣé àbí tó ṣapá bí ẹ̀yìn kí n problem ẹ̀ náà ṣé ọ̀nà kan mo jẹ lówó ni ṣé ẹ pa mi mọ́mọ́ ìwà mi náà kọ́ náà fún wa ń pariwo òun fẹ́ fún kí ni ìṣòro ayé ẹ̀ náà ṣé bó ṣe àkọ́kọ́ mo jẹ lówó aláta ti wá lẹ́nubọ̀ wà ń bẹ̀ wọn ò pa mí ondúkìsì ò pa mí kí wọ́n lè ṣòro ẹ̀ wá síbẹ̀ àwọn kó dúdú bí iná kí wọ́n pa lẹ́nu lórí pé owó màálù bá mi lò lò ń tà gan-an kò ń ṣe ẹ̀bí ẹ̀ kò ń ṣe ẹ̀bí ẹ̀ kò ń ṣe ẹ̀bí ẹ̀ ṣọgbọ́. ṣé wàá gbà mí ẹ mọ̀ dákú ẹ gbà mí ṣé èsì kan tilẹ̀ pàǹtẹ́sán orí ibú mọ́ la mo ṣàkíyèsí rẹ̀ orí ibú bá ọ tí orí ibú bàbá ọ wá ra nǹkan àwìn abẹ́ máa gbọ́ lórí burúkú dáadáa ni ó wá ra nǹkan àwìn lọ́wọ́ mi ó sì tún sọ pé o ò ní owó lọ́wọ́ sí dandan ni kó o sòkú ìyá rẹ ni dámi lóhùn nígbà mọ̀ pé o ò lè ṣe òkú kí ló mọ̀ tó o lè pe àwọn lórí burúkú tẹ̀jọ́ ń kóra yín kiri pé ẹ dákun ẹ bá ń wá owó pé mo fẹ́ fi sòkú ìyá mi o nígbà òsùnmọ̀ pé o lágbára sòkú wà á lọ sí 264 tó máa ń ju àwọn èèyàn sí ó lọ ju ìyá rẹ síbẹ̀ orí búbọ̀ ni àbó tó ti bọ̀ ń ṣe èrè tá a bá wo àkọsíjáyé rẹ yín lè pàṣẹ àkọsíjáyé rẹ ò dáa tá a bá wo ìyá nǹkan gbà tí ó fi kú bóyá ìyá oníyà ṣàìsàn ni o àbí òyìnbó bóyá ìyá oníyà ó sì àìsàn tí wọ́n ní olówó wá tẹ́ ẹ̀tàn fowó lẹ̀ àmọ́ bóyá ìyá oníyà sunkúnkú ni tá a mọ̀ olórí burúkú ara rẹ nísìnyí ìyá oníyà wá kú tán nǹkan àmì ló tún wá kiri ló tún fẹ́ sòkú kò ní yẹ omi ní jèrè rẹ ìwọ lórí burúkú jàtijàti yìí títí kò ya wèrè èmi ló sẹ́fẹ̀ lórí owó mi gangan tí wọ́n á sọ fún ọ èmi ó gbọ́ owó tèmi tó kú omi wọ́n ń dá ọ̀ láàmú ni ṣé o ṣàkíyèsí ara rẹ̀ orí bó ti ń wò ti ń gbẹ ìdílé ló ti ń parẹ́ mọ́ta yìí òkè kan tó bí balẹ̀ èmi ò kó yẹn rárá kó jẹ́ kó yẹ èwo lẹ̀ mo bẹ ọ̀rẹ́ rẹ̀ òfò ni mo ní wàá gbọ́ mi bá mi rẹ́ ni ìyà olórí burúkú ni ọ ni. àìjù ẹ má pariwo àyìn ìtàlẹ̀ wà ẹ. kí ló kàn mí ṣe é ṣe kó rí ìtì náà burú abẹ́ ìjà wèrè ni mi ò mọ̀ gbádùn. kò tó yẹn. èyí ràn káwé lọ́wọ́ mi ẹ̀ bá mi sọ pé kíní àwẹ̀ jẹ́ kí orí ẹ pé fúlàní ò gbádùn kò gbádùn rárá torí ibi tí wọ́n ti ń ṣe wèrè ńgbò wà ràn káwé lọ́wọ́ mi ṣé àdéhùn tèmi àti ẹjọ́ sọ ni. ẹ jẹ́ pé kẹ́ ẹ sọ fún tó bá níbi tó ti ń gbọ́ náà. ẹ jọ bọ̀dà ẹ jọ ẹ má bínú ó máa wá san owó yẹn jọ. ó máa wá san owó sí ẹ mówó ní ìsìnkà kó fún kó bá ń kówó mi. èmi kò gbọ́ tẹ́lẹ̀ mo ṣẹ̀ ń gbọ́n sí wípé ó jẹ àwọn owó kan ni ẹ jọ ẹ má bínú ó máa wá san àwọn owó yẹn. ẹ dákun sẹ́yìn lẹ́ẹ̀fi ṣèdúró ni torí bó ṣe wà níṣẹ́ ó ti ní burglary jacket àbí kí wọ́n ti ń pè ná ó ní empty jacket ló ń wà kò lè sí empty wọn lè rí engine rẹ wọn lè tún ṣe bí ó ṣe bá kú ló ṣe wá ìkíní ìsìn ìran rẹ ò kọ́ lérí ìran rẹ kò kọ́ lérí tá a bá ní bóyá ilé ló lè dúró bàbá rẹ náà ò sì kọ́ lérí tó fi jáde láyé wọn ò mọ bàbá rẹ ò sì mọ ìyá rẹ tó kú náà àmọ́ òkú ìyá rẹ ló wá fi ra mọ̀lú lọ́wọ́ mi tó ti yọ wọlé bá ń kówó tèmi. ẹ jọ kò tó yẹn ẹ jọ ó máa wá sanwó yẹn òǹdélé ìgbà tó bá máa fi dọ̀tún la mo promise ó máa wá sanwó yẹn. ọ̀túnla tẹ́ ẹ sọ àbí òye yín èmi ò padà wá ní ọ̀túnla tí yóò bàbá kó owó tèmi fún mi ní ọ̀túnla. ẹ tiẹ̀ má wọlé ó máa kówó yẹn wá fún rẹ̀. ẹ má sọ fún mi pé kí n má wọrí. ó máa kó. ẹ jọ fúlàní ò gbádùn o fúlàní ò gbádùn o. ẹ jọ tí ò bá ti kówó yẹn wá títí ọ̀túnla ẹ gbé nǹkan tó bá ti wù ní kẹ́ ẹ ṣe. lẹ́yìn tó ti sẹ́ pé kò sí bọ́dì nídìí òun pé bọ́dì nìkan ló wà nídìí òun ó lé ní bọ́dì bó ṣe wáyé tó fi ku empty jacket ló máa gbé kiri àwọn ló sì sìnkú tí o bá sọ fún mi ọ̀túnla ó gbọ́n fúlàní ni ó kúnlé rẹ̀ wọ́n sì máa bí bàbá ṣe ń sá lápọ̀ tún láàmú sá lápọ̀ òsì. ẹ ṣe ọlọ́run àgbẹ̀yìn náà. ẹ sọ fún o. ẹ ṣe. kò sí nǹkan tí wàá ṣe jọ kò sí nǹkan tí wàá ṣe iṣẹ́ ọ̀kan mo jẹ lówó ni kí ló ti ẹ̀ ń tà gan-an màálù wèrè ara ẹ̀ ń tà olóṣù kò ń ṣẹ̀ bí ẹ̀ nígbà ṣe àwọn wèrè lórí tí mo pè sí tí wọn lè kọrin táwọn lè náwó fún mi ṣẹ́bi wèrè lè wá ni. jọ gbé lọ rẹ má pariwo lé rẹ lórí àná ìta ló wà náà ojú òtí ẹ̀ ti ara ò ṣe é dúró ná ṣé ló ti tọ́ ló jẹ máa yẹn lówó. nǹkan kan mo jẹ lówó tí ẹ wá lè pa mí aláta ti wá láàárọ̀ ní kó wá ní òpin ọ̀sẹ̀ elólùbọ̀ gan tó wá pẹ́ jù sí elólùbọ̀ àbọ̀ ẹ̀ ń bí àwọn lọ́tí tí wọ́n ti fún mi di ẹ́ndì tí wọ́n ìwà ẹ̀kọ́ sóhùn kan lọ́wọ́ mi kò ń ṣẹ̀bi ẹ̀ ṣẹ́bi wèrè lè wá tó wá sọ̀sì mi ni káláwọn wèrè tí mo pè náà tó fórí ibi káwọn kọ lórí kọ́ńsìn ló pé máa jọ àyànná mi lówó mo fọkàn sí pé ó ti máa pa lójú agbo máa sọ bó ti ń bá jẹ bí mo ṣe dúró kò sí wọn ní àlọ́wọ́ mi. but ọmọ ṣàléwá òbùkù tó bá rẹ̀ ní sọ fún ẹ èmi á sọ fún ẹ òbùkù 50,000 naira náà sọ wípé kó lọ wá lọ hospital ó rí sán tíyá yìí fi kú ó wá lọ jẹ gbèsè 75,000 naira lórí ẹran ìyẹn tún wá dúró sẹ́gbẹ̀ẹ́ kan owó drinks owó iṣu owó nǹkan kan ó lójú tì àṣerú ìwà pàlàpàlà báyìí tẹ̀ wà lọ́wọ́ ẹ̀ àṣerú èèyàn jàtìjàtì báyìí tẹ̀ ní ẹ́ kò dáa lọ change ìwà yín ò dáa anyway ṣòro èmi lọ́bi iṣẹ́ time ti lọ kó o wá bó ṣe máa sanwó yẹn nǹkan tẹ́mi náà bá dẹ̀ ní mo máa wá rí ẹ ṣùgbọ́n ó dáa. àìbílọ́lá tó tó yẹn ni mo ṣe sí báwo la ṣe máa ó dà pé lẹ́nu bọ̀gán máa tó dé sí
wàhálà onímàálù kékeré tiẹ̀ tí yẹn bá dé ń sìn ó lè ní kí ilé èkó owó báyìí ó dà pé màá yẹra màá kúrò ní ilé ẹ̀ fúngbà díẹ̀ jẹ́ kí n má ṣọ méjì màá kúrò ní ilé ẹ̀. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye. Àjàdí níwọ̀n bá tó ti bá mi sọ̀rọ̀ ó ti bá sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mọ́ àwò pé ìyàwó ọlọ́jọ́ máa wo Àjàdí ibi awúládé yìí ọ̀rọ̀ bù sí sórí iṣẹ́ ti bẹ́ lọ́wọ́ mi mo ti parí gbogbo ṣẹ̀ṣẹ̀ pátá ìyókù káàkà parí ẹ̀ hàn kọ́ kàn mọ́ àbí kò yọ báyìí jẹ́ n parí ní tó kù sí. kankan lè wé náà jó mọ wàràwàrà lọ́mọdé tó kó èsì sí bọ̀ ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní ṣe wí àràgbá ìjọ Tinubu bí apá ní kọ́mọ rèé òde ìjọ Tinubu bí èrùwà ọ̀dàn ní kó fún ara rẹ̀ ta ìjọ tọmọ kékeré bá sáré wọnú làbẹ́làbẹ́ ẹ̀jẹ̀ ní ìbò Àjàdí kí ló kó ọmọkùnrin ọ̀hún. níyì lè jẹ́. níyì o bàbá ti kan àbáyé mọ́gi lónìí ìpè ọ̀run ni ọjẹ́ ọ̀gbọ́lọ̀ jẹ́ táyé mọ́. níyì ìràwọ̀ ìdájọ́ lé ọmọ súnà Àjàdí ngbà ọwọ́ àlàáfíà rẹ̀ ó fi gbà ayò gbàmú lórí gbàmú ọ̀yá dàbò kàmá yìí kàmá èmi ni wo kò tó gbáyé mọ́ ó ti jọ olúborí ọmọ awo ni wọ ikú ọ̀gbọ́dọ̀ pa ọ́ ìwọ ti kálẹ̀ yí ó ikú ọ̀gbọ́dọ̀ pa ọ́ ìṣòlé. Baba yóò kú tán báyìí àbí. ọgbọ́dọ̀ kúkú yóò kú tán pátápátá rè èmi ẹ̀sà ògbìn ara ògbódò akẹ́bí ikọ̀ láàfin Olúwakin ìṣòlé àwọn tó mọ̀ mí ọ̀jẹ̀ fi mí ṣe ìṣó rìn báyìí. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o. àṣà mi ò jọ kólógbá àwòdì òkè ní òjèjú àfàyàfà ló dífá fún ayíra ọmọ arú má jẹ̀bi oṣù ẹlẹ́ni bá ń perí mi níbi igbe rárá làrá ké wọlé àjẹ́ ẹlẹ́ni bá ń perí mi níbi igbe rárá làrá ké wọlé. bàbá wa fẹ́ mọ lójú aríran èyí tá a bá fẹ́ báyìí ní í wò. Àjàdí èmi mo wá lè ṣe fàjàdí o tí fi ń pe orí mi inú máa jẹ ayé máa lé o mo mọ̀ pé wọ́n ti Àjàdí débì ni bẹ́ẹ̀ náà ni ayọ̀ náà ṣe ń jò ní o táwa ni mọ̀dàrú tí wọ́n á bẹ́ǹdì ọ̀rọ̀ ìbáyìí ìwọ Ọlọ́run mo mọ̀ pé kò sí tó le tí ò ní dẹ̀ Ọlọ́run kó àwọn àṣẹ